ìṣọ́ra Yorùbá Eyiwapada ẹ jẹ́ ni tí yóò fi ṣẹ̀san rẹ̀ ẹ jẹ́ ni tí ó proud Yorùbá síta àwọn bàbá yín lọ́jọ́ kìíní àná wọ́n fi Yorùbá proud wọ́n sì ṣe dáadáa ni wọ́n fi proud lẹ́ni ẹ̀ màrí Yorùbá sí yẹn gan mọ́ ẹ̀yin ọmọlẹ̀ Yorùbá ẹ rántí àtúbọ̀tán ẹ bẹ̀rù Ọlọ́run ẹ yé pé gan ara yín mọ̀ ẹ yé ṣetán àdí ara yín mọ̀ táwùsá bá sọ pé wáyò Allah yẹn náà rẹ̀ gbọ́ lẹ́nu gbogbo àwọn yòókù Haúsá ẹ já fọ́ tẹ́lẹ̀ ẹ já fi gbogbo nǹkan rì kí sí ẹ já filẹ̀ ẹ já kówọ́jọpọ̀ ẹ já jọ sowọ́pọ̀ Gbẹ́ngà Adébóyè sọ títí ó ní ẹ kówọ́jọpọ̀ ẹ já jọ fowọ́pọ̀ láàrin ara wa ká fi jagun ilẹ̀ Yorùbá ṣe Yorùbá nìwọ̀ yìí ẹ ń dalẹ̀ ara yín ilẹ̀ Yorùbá ẹ tó máa yín ṣe. Yorùbá mo mọ Gbẹ́ngà Adébóyè dáadáa ó tẹnumọ́ Yorùbá yìí náà ló tẹnumọ́ àtà tó fi jọ àpè Ọlọ́run mo mọ àwọn ẹnìkan tó jẹ́ olórin wọ́n tẹnumọ́ Yorùbá yìí fá àtà tí wọ́n fi kọjá síwájú Ọlọ́run ni Yorùbá ẹ̀ mà tí yìí kó padà Yorùbá èmi àti ẹ jájú bára wa sọ̀rọ̀ ọmọ ìyá mi ṣé wọn náà sì tún bẹ́ ń di ọ̀tẹ̀ yìí dèdè ṣé èyí tó fi ṣègbésí ayé ni ọmọ ìyá mi ọ wá ní Yorùbá tí ẹ ò lè fi yẹn gan ta pé Yorùbá ni ọ ò sì bẹ̀rù Ọlọ́run ìwọ ló ní tánàdí ọmọlàkejì láti pa ìwọ ló ní tánàdí ọmọlàkejì láti ṣe é léṣe ìwọ ló ní tánàdí ọmọlàkejì láti pẹ̀ gan láti pa sáyé láì tí ì kú Yorùbá sí dáadáa ọmọ ìyá mi president tó dórí rẹ̀ ń sìn ìwọ náà bíra rẹ̀ léèrè sọ ọmọ iye pa tó kó lórí pé kó má fi dórí ẹ̀ ìwọ náà bíra rẹ̀ o sọ́tàn ẹni Ọlọ́run fẹ́ lọ́mọ gbé bẹ̀ yìí sọ ọmọ ìwọ náà wà nú ẹni tí ń pẹ̀ gan ó sì pẹ̀ gan títí ọmọ ìyá rẹ̀ fá ó sì ń gorí rẹ̀ ó sì ṣọ́ra Yorùbá Eyiwapada ẹ jẹ́ ni tí yóò fi ṣẹ̀san rẹ̀ ẹ jẹ́ ni tí ó proud Yorùbá síta àwọn bàbá yín lọ́jọ́ kìíní àná wọ́n fi Yorùbá proud wọ́n sì ṣe dáadáa ni wọ́n fi proud lẹ́ni ẹ̀ màrí Yorùbá sí yẹn gan mọ́ Yorùbá mà ṣe yẹn gan mọ́ lẹ́ni ẹ wá wo múlẹ̀ Yorùbá àṣojú òtí Yorùbá ojú òtí Yorùbá gbogbo ilẹ̀ Nàìjíríà pátápátá ó wá jẹ́ pé ló Yorùbá lẹ́ni tẹ́ fẹ́ fi jẹ president tọ́jú ọmọ Yorùbá ẹgbẹ́ yín ni ò ti wọlé epo Yorùbá ẹ ń sọ pé ọ̀dà náà ni o lórí social media ẹ̀yin Yorùbá yìí náà lẹ́ ń complain lórí íńtánẹ́ẹ̀tì ẹ̀yin Yorùbá yìí lẹ́ ń complain lórí WhatsApp ẹ̀yin Yorùbá yìí náà lẹ́ ń complain àwọn ẹni táwọn gbàgbọ́ yìí Ọlọ́run ọmọ kùdí nǹkan kan complain ẹ̀yin ilẹ̀ Yorùbá láàrin èmi àti ẹ náà sì ni o wo tí wọ́n náà ṣe ohun tó ń ṣe ń kọ̀rọ̀ kọ́mọlàkejì rẹ má débẹ̀ Ọlọ́run sì ni mo jẹ̀dá lọ Ọlọ́run tó jẹ̀dá lọ ó sì tún fara hàn yín bẹ́ẹ̀ náà sì ni wọ́n kan sórí pé gbogbo ẹ̀gàn tó ọpá àti ṣèṣí tó ṣe ọmọ ìyá rẹ máa ń gorí rẹ ìmọ̀ ń lékè rẹ̀ kí ló dé Eyiwapada nílẹ̀ Yorùbá ẹ pàwàdà ẹ rántí Ọlọ́run ẹ rántí àtúbọ̀tán a máa ń kọrin kan tá a máa fi ń gbọ́ dáadáa nílẹ̀ Yorùbá láti máa ń kọ́ a ní rántí àtúbọ̀tán kẹbẹ̀rù Ọlọ́run ẹ rántí àtúbọ̀tán kẹbẹ̀rù Ọlọ́run àtúbọ̀tán níjọ́ tí ò ní sí ìyá tí ò ní sí bàbá láàlùkì ìyá máa rántí àtúbọ̀tán kẹbẹ̀rù Ọlọ́run ẹ̀yin ọmọlẹ̀ Yorùbá ẹ rántí àtúbọ̀tán ẹ bẹ̀rù Ọlọ́run ẹ yé pé gan ara yín mọ̀ ẹ yé ṣetán àdí ara yín mọ̀ táwùsá bá sọ pé wáyò Allah yẹn náà rẹ̀ gbọ́ lẹ́nu gbogbo àwọn yòókù Haúsá bí Yorùbá sọ pé tó bá sọ pé Chineke yẹn náà rẹ̀ gbọ́ lẹ́nu gbogbo àwọn ọmọ Yíbò kí ló wá dé Yorùbá tẹ́ ẹ bá sọ pé káàárọ̀ kí ló dé tẹ́wọ̀n máa kí yẹn káàsán ẹ bẹ̀rù Ọlọ́run Eyiwapada bàbá wa tó gorí ẹ̀ ń sìn òun kọ́ ló débẹ̀ fúnra ẹ̀ kọ́ ló gbé wà débẹ̀ Ọlọ́run ló gbé e débẹ̀ Yorùbá Eyiwapada Eferan Arayin Eferan Arayin Yorùbá Ọlọ́run mọ́sà jẹ́ gbọ́ Ọlọ́run jẹ́ àgbà gbogbo ohun tí mò ń wí fún yín lè ní ilẹ̀ Yorùbá ẹ lọ gbá rìsáàjì lórí àwọn bàbá ńlá bàbá wa tó ti kọjá lọ ẹ mọ̀ pé dáadáa làwọn fi ṣègbésí ayé ni wọ́n fi rí dáadáa sí ẹ̀yin náà plan dáadáa Yorùbá ẹja fẹ́ gan lẹ̀ ẹja fọ́ tẹ́lẹ̀ ẹja fi gbogbo nǹkan rì kí sí ẹja filẹ̀ ẹja kówọ́jọpọ̀ ẹja jọ sowọ́pọ̀ Gbẹ́ngà Adébóyè sọ títí ó ní ẹ kówọ́jọpọ̀ ẹja jọ fowọ́pọ̀ láàrin ara wa ká fi jagun ilẹ̀ Yorùbá ẹ̀ sì jáwọ́ ń bẹ ìwọ náà jáwọ́ ọmọ ìyá mi ojóbìnrin ni jáwọ́ ń bẹ o ọjọ́kùnrin ni jáwọ́ ń bẹ o sórí ń tọ́lọ́run ṣe sórí pọ́lọ́run lékè yín Ọlọ́run ti jẹ̀dá lọ sórí pọ́lọ́run ṣe ń jẹ̀dá lọ bẹ́ẹ̀ ni kí wọn náà máa gbà fọ́lọ́run ẹ̀jú lẹ̀ Yorùbá ẹjọ tẹ́lẹ̀ ẹjú tánà dílẹ̀ ẹjú rìkísí ilẹ̀ ẹjú ìní débẹ̀ kò ní débẹ̀ sẹ́ ànígbà bẹ́ẹ̀ náà ní bẹnu company o company wọn fẹ́ lomi sí ọ̀gá Yorùbá ni o ó sì ọ̀gá nínú company ìwọ tó ń gbọ́ mi máa gbọ́ báyìí mọ̀ pé Ọlọ́run ó bí ọ wọ́n fi ọjọ́ ọ̀gá nínú company kan ó wá jẹ́ Yorùbá ẹgbẹ́ rẹ̀ wá olóhùn wáṣẹ́ sọmọ pé English lọ padà sọ fún o tún wá sọ fún pé wọ́n di mi ọkọ̀ gbọ́ yìnbó ni ló fi gbà síṣẹ́ sórí pó lè ní ọ ṣé Yorùbá nìwọ yìí
ẹ ń dalẹ̀ ara yín lẹ̀ Yorùbá ẹ tún ra yín ṣe. Bí málà bá ṣiṣẹ́ lọ́wọ́, bí málà ẹgbẹ́ málà bá dé, tó bá sọ Haúsá sí málà ẹgbẹ́ rẹ̀, tó bá ti gbọ́ pé Haúsá ni gbogbo tó bá wà gbogbo ẹ̀ ní òsì. Bí Yíbò bá dé, Yíbò ń tajà lẹ́gbẹ̀ẹ́ ara wọn Yorùbá o. Yíbò ń tajà lẹ́gbẹ̀ẹ́ ara wọn báyìí. Bí Yíbò ó sì máa ba ọjà ẹgbẹ́ rẹ̀ jẹ́ pé eléyìí ọ̀dà tèmi ni ẹ wá rà, Yíbò ní tìtorí ẹ̀ kó bínú sí o. Ẹ jẹ́ kó ọmọ Yorùbá kan máa ta kálámàlà méjì ó wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn. Sọmọ ọmọ orí orin tó ti lọ rì mọ́lẹ̀ torí ọmọ làkejì tó ń tàmàlà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. O ti pa ẹni ẹlẹ́ni sáyé Yorùbá ẹ̀yin náà lẹ ń gbé pósí káàkiri. Lágbájá ti kú, só ti kú sí. Tàmàdó ti kú, ẹ̀yin náà ni. Gbogbo yín ẹ yíwà padà nílẹ̀ Yorùbá. Ẹ já ṣe ntọ́lọ́run bá fẹ́ ní bẹ̀rù Ọlọ́run. Ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ gbà fún ẹni tọ́lọ́run bá gbà fún. Ẹ má sọ̀tẹ̀ mọ́, ẹ má ṣe rìkísí mọ́, kò ní jẹ́ rí bi lọ. Ọ̀tẹ̀ yìí jẹ́ kéèyàn ó lọ síwájú, rìkísí yìí jẹ́ kéèyàn ó lọ síwájú, tánàdí kì í jẹ́ kéèyàn lọ jáwọ́ ń bẹ̀. Ìwọ tó bá wá ń ṣe irú ẹ̀, kọ́mpìnì lọ wà ní, ilé lọ wà ní, kíní kan ló ń ṣe lọ́wọ́ nú ọjà ní, dákun yíwà padà, dákun kọ́lọ́run lè bá àfẹ́ tiẹ̀ náà. Ẹ̀yin ilẹ̀ Yorùbá ẹ ṣe dáadáa o, ẹ yíwà padà ẹ ṣe dáadáa o, ẹ ṣe rere o, torí ọ̀la kí lọ̀la òun àwọn ọmọ yín ti fẹ́ dàgbà tán o. Ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá ẹ ti fẹ́ dàgbà tán o. Ẹ ṣe ń táwọn ọmọ yín ó dé bá. Ọlọ́run má ṣe àjàgbá, Ọlọ́run já gbà o, Ọlọ́run já ríbi tẹ̀lé pẹ̀lú ìrọ̀rùn. Ọlọ́run má ṣe àṣe àlékún ìdùnnú fún wa. Wala hawla wala quwwata illa billahi aliyyil azim.